ayé ń dojúrú lọ ní rẹ́kọ̀dù tuntun tó jáde láti ọwọ́ evangelist Rotimi tí gbogbo èèyàn mọ̀ sí Danke Gods eléyìí tó wáyé nílùú Àfẹsẹ̀dá lọ́jọ́ 26 oṣù kẹwàá ọdún 2015 lásìkò tí pásítọ̀ Àbáyọ̀mí tó fi àdúrà ṣíde lẹ́yìn tí wọ́n rọ gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀ láti gba àdúrà àwọn oníkíkan lórí ìtẹ̀síwájú tí ó ń bá evangelist Felix Rotimi tí gbogbo èèyàn mọ̀ sí Danke Gods láti ṣe àgbékalẹ̀ rẹ́kọ̀dù ẹlẹ́ẹ̀kejì èyí tí ó fi lélẹ̀ ní ọjọ́ náà. Àwọn alága lọ́tún àti lósì ló péjú pésẹ̀ síbi ayẹyẹ náà níbi tí a ti rí àwọn ẹgbẹ́ òṣèlú Democrat tó wà ní abẹ́ àṣẹ ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ tó yọjú síbi ayẹyẹ náà. Lásìkò tí ó ń fi ìlú àti orin yìn bàbá evangelist Rotimi ló fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn. Bákan náà ni rẹ́kọ̀dù ọ̀hún tó wà lórí CD àti orí memoir ó di ti àwọn èèyàn láǹfààní láti fojú gánní kí wọ́n sì ṣèyídà láti ọwọ́ arákùnrin Abil Adéyínká. Ní ìtẹ̀síwájú bàbá àti ìyá Rotimi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìgbé ayé ọmọ wọn eléyìí tí ó fi ojoojúmọ́ tọ ìlànà náà tí wọ́n fi sí láti kékeré tó sì ń gbé Olúwa ga pẹ̀lú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni ó kọrin níbẹ̀ ní ọjọ́ náà eléyìí tí wọ́n fi ara hàn láti fi ìfún Elédùmarè níbi ayẹyẹ ìkójáde rẹ́kọ̀dù náà tí a pè ní ayé ń dojúrú lọ. Lẹ́ni tèrè ìjìtèrè ní gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀ náà ni wọ́n fi dá sí ètò ọ̀hún láti yin Ọlọ́run lára ìgbé ayé evangelist Rotimi Felix èyí tí ó ń tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ribiribi eléyìí tí ó ń ṣe. Dorúdorú ní àwọn àlejò ọlọ́kọ̀ọ̀jọ̀kan wọ́n fi ń yọjú níbi tí àwọn alága ti bẹ̀rẹ̀ sí ní wọlé ní enítèrè láti kópa nínú ayẹyẹ ọ̀hún kó tó di pé ó lọ sí ìparí. Kásùmù ìṣúná ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Abudu Ọláníjà ló gba àwòrán pẹ̀lú ohun ọ̀hún sílẹ̀.